ìbà èṣù lápá kan. Èṣù ò ní ṣe mí, kò ní ṣe ẹ̀yin olólùfẹ́ mi. Ibikíbi tí ẹ̀yin bá wà tẹ́ ti ń wò mí, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá èmi àti yín o. Bẹ́ẹ̀ ni orogodo ayé kò ní lù fún gbogbo wa jó. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ìmọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àgbà ò ní tán lórí ilẹ̀. Ẹ̀yin tẹ́ ń fún mi ní dátà. Kódà ẹ̀yin tẹ́ tún kírẹ́dìtì àkáǹtì mi. Ẹnu ọpẹ́ yín ò ní kan. Bẹ́ẹ̀ ṣe ń dùn mí nínú yìí, Ọlọ́run á dùn yín nínú. Mi wá gbé ètò yìí kalẹ̀ láti máa béèrè owó. Mo fẹ́ kí gbogbo èèyàn kó jẹ àǹfààní nínú tí bàbá kan bí wa tán fi mọ̀ wá. Àìsí júbà fàrà sínú kú. Mo júbà bàbá mi Gbàdàmọ́sí Ọlámídé. Mo júbà yín lónìí o. Wájú tẹ́ kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa. Ẹ̀yin tẹ́ fi sílẹ̀, ẹ̀yin náà bàjẹ́ o. Ẹ̀yin gbogbo wa ò ní bàjẹ́. Ẹlẹ́yìí tí mo mú wá fún wa lónìí, ó ní bí a ṣe ń tọ́jú ara wa. Àtọkùnrin, àtobìnrin. Tá a bá ní ìpèníjà kùdìẹ̀kudiẹ tó kù ní ara wa, ẹ ká tọ́jú ara wa lọ́nà tó gbà rọ̀ wá lọ́rùn, yàtọ̀ sí ká máa kó ìkókúkó sínú. Gbogbo òògùn tá ń lò yìí, òògùn àwọn ará bí kẹ́míkà ni. Ṣé wá ráwọn nǹkan yìí tó jẹ́ tiwantiwa, ẹ jẹ́ káwa náà value ẹ̀. Ẹ jẹ́ káwa náà mọ lo tó jẹ́ tiwantiwa. Ní táwọn bàbá wa ń lò nígbà wáṣẹ̀, ẹ jẹ́ káwa náà máa lò ó. Yàtọ̀ sí ká máa jẹ̀jẹkújẹ ní táwọn máa tán fi pèlú ẹ̀. Ẹ jẹ́ ká ṣe àwọn nǹkan yìí fúnra wa, tá lè ṣe fúnra wa ni. Ẹ jẹ́ ká gbìyànjú àwọn nǹkan, ẹ jẹ́ ká ṣe fúnra wa. Ẹ má bínú pé ẹjọ́ mi pọ̀, torí tí a bá ṣàlàyé kó yé wa, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á tún máa fi ìbéèrè tó béèrè ìbéèrè ni. Ẹ dákun má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Kí ni nǹkan tí a máa lọ wá? Ẹ bá mi lọ wá ọsàn wẹ́wẹ́. Ó lè jẹ́ 3, ó lè jẹ́ 4. Ó bá ti fẹ́ kó pọ̀ sí i. Ẹ bá mi wá kákándóró. Kákándóró òun làwa ń pè lọ́dọ̀ tiwa. Mi ò mọ̀ tẹ́yin ń pè é. Kákándóró làwa ń pè é. Wọ́n tún ń pè ní atalẹ̀. Atalẹ̀ funfun òun ni kákándóró. Kákándóró pupa òun ni atalẹ̀ pupa. Ó di nǹkan mélòó? Ó di 3. Òroǹbó òun làkọ́kọ́. Kákándóró òun ni ẹlẹ́ẹ̀kejì. Atalẹ̀ pupa òun ẹlẹ́ẹ̀kẹta. Ẹ bá mi wá àlùbọ́sà áyù. Àlùbọ́sà áyù ẹ bá mi wá. Tí a ti wá, ẹ bá mi wá ẹ̀rù àwọ̀nká. Àwọn kan pè ní àwọ̀nká. Àwọn kan pè ní ẹ̀rù àwọ̀nká. Ẹ̀rù àwọ̀nká. Àwọn kan pè ní àwọ̀nká. Ẹ bá mi kí gbogbo àwọn èròjà yìí sínú òkè ọlọ́mọrí. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo ní ọlọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ báyìí o. Àgbo jẹ̀díjẹ̀dí, àgbo ìdákọ́lẹ̀, àgbo alẹ́, ìwọ tí ò ń ṣe ẹ̀kan sùn lọ, àbí ìwọ tí ìyàwó rẹ̀ ń complain pé ò lè ṣe déédé lọ́dọ̀ òun. Àgbo ti wà ńlẹ̀ o ní ọlọ́kan òjọ̀kan. Ṣé rí òroǹbó yìí, ọsàn wẹ́wẹ́ yìí, á gé kéékèèké, á kó sínú ẹ̀. Tí a ti kó síbẹ̀,
ẹ dákun má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, ẹ bá mi like kí ẹ comment. Ẹ lè follow mi lórí page mi náà, Dr. Hafiz Abolade TV, lórí Facebook page mi, Dr. Hafiz Abolade TV, lórí Facebook page mi. Ṣé bá ti gbé gbogbo àwọn èròjà yìí sínú ike ọlọ́mọrí, bá ti gbé sínú ike ọlọ́mọrí, a lè fi omi ọsàn wẹ́wẹ́ kì í. Tó wáyé pé obìnrin ló fẹ́ lò ó, obìnrin tí nǹkan oṣù rẹ̀ ò wá déédé mọ́, àbí nǹkan oṣù rẹ̀ ò wá déédé, inú rẹ̀ wá ń kún, inú ń gbóná, ṣọ́ọ̀tì kan òun là á mú láàárọ̀ àti ní alẹ́. Tẹ́gbà ọkùnrin la fẹ́ lò ó, àwa náà ní nǹkan lára, nǹkan bẹ lára àwọn ọkùnrin, tọ́lá obìnrin la máa ń parọ́ mọ́. Àwọn ọkùnrin náà kò yọ wá sílẹ̀. A lè fi omi lásán ki àgbo yìí, a lè fi omi àwọn àlùjànnú a lè fi kì í. Tẹ́gbà àwọn àlùjànnú la fi kì í, ṣọ́ọ̀tì kan náà là á mú láàárọ̀, ṣọ́ọ̀tì kan ní alẹ́. Fún àwọn ọkùnrin tí múṣemúṣe ò dá múṣé, ẹ gbìyànjú iṣẹ́ yìí, ẹ gbìyànjú àgbo yìí, ń tà lè ṣe fúnra wa ni. Ẹ lọ sọ́jà, ẹ lọ ra kákándóró, ẹ ra atalẹ̀ funfun, òun náà ní kákándóró, ẹ ra atalẹ̀ pupa, ó jẹ́ 2, àlùbọ́sà áyù, ó jẹ́ 3, ẹ̀wà àmọ̀ká, ó jẹ́ 4, ó ti yé yín, àti òroǹbó, ọsàn wẹ́wẹ́ là ń pè ní òroǹbó. Ẹ gé kéékèèké, ẹ kó sínú ike, ẹ da omi sí i, tàbí kẹ́ ẹ da omi àwọn àlùjànnú ẹ dà sí i, tàbí omi ọsàn wẹ́wẹ́. Tóbìnrin bá fẹ́ lò ó fún nǹkan oṣù tó ti block, tí ò wá déédé àbí ò wá rárá, omi ọsàn wẹ́wẹ́ òun là á fi ki àgbo yìí. Nígbà tí tó bá tásìkò tí nǹkan oṣù tó máa ń wá, tá máa rí, òun là á máa lo àgbo yìí. Tó bá kú bí ọjọ́ 3, nǹkan oṣù tí ó ń wá ségesège, àbó dúdú àbó ńlá ni, tó bá kú ọjọ́ 3 tí a rí nǹkan oṣù, ẹ ká máa mu àgbo yìí. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Ó kéré ó tóbi, kò ní wọlé bá èmi àti yín, gbogbo ayé ò nílùú fún wájú. Ire o, ó dìgbà, ó dìwọ̀, bí ọjọ́rọ̀.